ìgbà tí mo wà ẹ̀mẹ́jì náà olùwà kan mọ́lé wọ́n náà tèmi bàjẹ́ ìkúlóògùn kan ọ̀pá mi gánà mi gan. orí chairman. Yes, torí pé mo gbógun ti ìwà àbàjẹ́ gan ìjọba mi ò gba wáàfin ọ̀rọ̀ ọdẹ sílé. Bíbá yìí 2 × 2 which gave us 4 ó lè fún 1 6. Ẹ̀rọ dáàdi àánú 2 times 2 4 náà ní tẹ́ ìdélùú èkó. You can give us 6 in this country. Kí ló ní ti wá 1 di 6? 2 no náà ni. 2 no. 2 no ni ó yẹ mi mọ́tàn tán jẹ́ kí n lò fún jẹ́ kí n sọ. So evidently 2 times 2 4 náà ni but 2 no yẹn 2 yẹn ló jẹ́ kó di 6 níbí báyìí. Something like that. Parí. Ìgbà tẹ́ bá ṣiṣẹ́ fún yẹn tí wọ́n ní bá gbowó ẹ̀ ní next week dábìá next week dáńsọ̀ mi. Next week lè di next month. Next month lè 2 3 4 months. Yeah, say with me they're strong. You're strong. You're strong. In fact, I can lead to this level. Mirube. Nígbà mo ṣe 70 years tí mo ń jẹ́rìí church mo jẹ́ ká máa lọ ní ìmọ̀ ìpínlẹ̀ ìdìgbà yìí o. Olúwa ó ṣe o. Àwọn tí wọ́n strong gan-an tó yẹ pé tí a bá ń súré wọn á fi mí lẹ̀. Ìgbà wà ní pàtàkì bá ń gbá bọ́ọ̀lù báyìí ìgbẹ́jọ́ kejì báyìí ni mo fẹ́ ìmọ̀lẹ̀ ìdìde wọn lọ́mọ máa ro mí bí tí mo wí kiri. Mo dá strong ẹgbẹ́ mo bọ̀ kó dànù sí. Ẹ ti wà ń bẹ̀ débi pé tí wọ́n á fún lówó ní ìsìn wọn ọ̀dà ọ̀tẹ̀. Àjíkì máa ṣiṣẹ́ àwọn. A sì máa tá àṣẹ fún tí wọn ò ní fún lówó. Ẹ bá wọn ṣiṣẹ́. Tí wọn ò ní fún lówó ní advance. Wọ́n ó fún wọ́n lè pẹ́ lórí àwọn ó fún wa. Ìwọ̀n kan fi kún èèyàn lójú. Kí ṣe pé ẹgbẹ́ ọdún náà iṣẹ́ mọ̀ ọ̀rẹ́ mi sọ yẹn sì tún lò wọ́n á rò pé jẹ́ ká lówó ẹ̀ díẹ̀. Fún kí ni? That is ìbílẹ̀ gbàgbọ́ wọn nìyẹn. Mo dára. Owó kan ṣe àwọ̀dì jáde. Ẹnìkan tẹ̀ jókòó tí. Bóyá tí ìbí mélòó mo lè máa sọ́nsìn at the age of 20 mo ti ní ká at the age of 19 mo ti bímọ náà. Ẹ bímọ ní at the age of 19. Yes. Any first kan yín at the age of 20. 20. Mo kọ́lé mi at the age of 28. First building ní at the age of 28. Ó sì dùn wó tí sìn. Kò sì rẹ̀ inú ilé tí mo gbàdúgbò dì sìn. It's one of the best. Àdúgbò mi dì sìn. Láti àwọn máa 74 ní next week Monday. Yes. Ẹ̀rẹ̀ kò ní 28. Láti kò lè ṣe. Kò sí ṣé mo sọ mo ní kí ẹ̀ máa náwó bá ṣe serious bá fẹ́ ná sí tó ṣe máa náwó tó bá lówó. Ẹ mo sọ fún ìní àgbèrè ṣe mi lọ tí mo ìlọ́lẹ̀ ṣe. Tí n bá ní lọ́la mi jáde ọ̀rẹ́ mi máa sinmi dé lọ́la o. Àfi kó rọ̀ mọ́ràn. Àfi kó yẹ ọmọ ọ̀nà yàrá mi ni mo ní dìde lẹ̀. Yo, it's possible to be. Ó ti mọ́ yín lára. Ó ti mọ́ mi lára. Ẹgbẹ́ tó kọ́ àkọ́kọ́. Bẹ́ẹ̀ mo wà bíi secretary. Ó tún kọ́ ó dàrú. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kejì. Ó tún dàrú. Kí ló dẹ̀ fà á? Àwọn rẹgbàtì kọ̀ọ̀kan ṣẹ̀ mọ̀ kí n lè mọ sọ báyìí. Oṣòwò ṣọmọlúàbí òṣòtọ́ wọ́n fi nǹkan dẹ́rù bàyàn bí nǹkan kó ẹrù èèyàn pé ò wá meeting association nǹkan kan báyẹn ká tó mọ́ra wa. Something like that. Ẹ ṣàfẹ́ sọ ẹ ó ti yé wa. Ó sàtúkà láti mi ní wà ní ìmọ̀lá sá wà lọ kọjá télọ̀ wọn ní ìyẹn télọ̀. Okay. Bí o lè ṣe fíìmù lójú yẹn. Fíìmù dáadáa. Ìdí àní pé tí a bá sápára sọdún fún wa sọdún léyà a bá ń ká lọ gbọ́ lọ́wọ́ télọ̀ tí n bá lọ gbà á. Bí a ti bá tú ọrùn màsíìnì tí a bá ń káwù tí màsíìnì sọ̀rọ̀ báyìí tí yí sí tí ọ̀sọ̀rọ̀ báyìí. Mo máa ń láìkẹ́ gan. Mo máa ń láìkẹ́ gan tí n bá lọ gbaṣọ mi. Láti sọ. Ìjọ́ tí wọ́n ní kí n lọ sí inú mi dùn gan ní ẹ̀mà tí ẹ̀ pàtẹ́ ládàá. Ẹ̀sẹ̀ ọjọ́ kẹfà tí mo délé iṣẹ́ ilé ẹ̀kọ́ṣẹ́ ni mo rán èrò obìnrin àti bàbá wa. Ìjọ́ kẹfà. Because I love it. Yẹ́rẹ̀ mi lọ́wọ́ náà mò ń develop fi dé stage tàwọn. Ẹ kú dédé àkókò yìí ẹ̀yin èèyàn wa ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa Ohun Ojúrí. Kó tó di pé ọ̀rọ̀ ó dọ̀là yóò dayọ̀ ó ní tí ojú èèyàn rí alẹ́ ni tó jẹ́ pé lórí ìgbìyànjú náà ṣì wà tí ọ̀rọ̀ ò tí ì dayọ̀ ṣùgbọ́n tọ̀ ètò yìí ló ń fún wa ní ìrètí ọ̀tun ìrètí ayọ̀ wípé lẹ́yìn òkùnkùn bírímù ìrètí wà ìmọ́lẹ̀ ó tàn tí ọkàn ó balẹ̀. Délé Akínyẹdé Adébísí lórúkọ mi. Lẹ́nìí mo wà lọ́dọ̀ àwọn bàbá wa tó jẹ́ pé tá bá sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n rán aṣọ vest tó jẹ́ pé oríṣiríṣi wọ́n máa ń pè ní garment all together àti vest sportswear nǹkan. Àwọn ni wọ́n jẹ́ alága fún
àwọn àjọ tó rán vest ní Ọ̀yọ́ state nípínlẹ̀ Ọ̀yọ́ bàbá wa ẹ kú dédé àkókò ìsà. Ẹ káàárọ̀. Ẹ rà sà. Kí ni orúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ àti orúkọ iléeṣẹ́ yín tí a wà yìí? Orúkọ mi ni Elder Honorable Elijah Oyosore Alajiki. Orúkọ iléeṣẹ́ mi ni Alajiki Production Center. Agbègbè bo ni a wà yìí náà? A wà ní Ọ̀gá ńlá Olódó, Ìbàdàn. Dádì, mo ṣàkíyèsí pé ibi kan ni ṣọ́ọ̀bù yín wà tẹ́lẹ̀. Yes. Agbègbè bo ni ṣọ́ọ̀bù yín wà tẹ́lẹ̀? A wà ní Ìwó Road opposite Army Barrack. Ní Ìwó Road. Yes. Yóò tó bí ọdún mélòó tẹ́ lò ní Army Barracks yẹn? A máa lọ bí 25 years. 25 years? Yes, ta ló ń bẹ̀ yẹn. Ó ní agbára o. Dádì, bí ẹ ṣe ń dárúkọ yín nígbà tí ẹ ń dárúkọ yín lẹ́ẹ̀kan, ẹ dárúkọ yín yẹn ní Honorable. A gbọ́ pé elder oyè ẹ̀sìn nìyẹn. Mo wá gbọ́ tẹ ní Honorable. Iṣẹ́ ti fìgbà kan jẹ́ olóṣèlú rí, àbá ẹ̀sìn ṣòṣèlú dì sí. A sì wà ń bẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. Yes. Oyè wo ni ẹ ti jẹ tó jẹ́ oyè òṣèlú? Ṣé mo anyway, I'm one of a member caretaker committee Ayédèrè local government in Osun State. Okay. I'm from Olúpọ̀nà, Ayédèrè local government. Dádì, ẹ̀yin àgbà lẹ máa sọ wípé mo kú a máa lápẹ̀rẹ̀. Àwọn wo ni òbí yín? Bàbá mi orúkọ ẹ̀ ń jẹ́ Àmọ̀dá Alajiki. Àmọ̀dá Alajiki. Yusuf Àmọ̀dá Alajiki. Ìyá yín kọ́? And my mother is Samiatu Omonwade Ayoka. Both are late. Yeah. Máa tẹ̀lé fún wọn. Dádì, ṣé nígbà tí ó dé àárín kan lẹ lọ kọ́ iṣẹ́ aṣọ ni àbó ní ìgbìyànjú kan tẹ́ kọ́kọ́ ń ṣe tẹ́lẹ̀? It's a long story, my brother. It's a long story. Ṣé ẹ bá ráàyè máa sọ? Màá jẹ́ kẹ́ ẹ mọ ìtàn ìgbésí ayé mi ní kúkúrú. Ẹ jẹ́ àgbọ̀. Ìgbà tí mo wà ní ọmọ ọdún 5 sí 6, ẹ̀gbọ́n àbúrò bàbá mi tó jẹ́ obìnrin olóko ní Ìbàdàn bí ló wá gbé mi mo bọ̀ sí Ìbàdàn. Ọmọ ọdún 6? Yes. Ìgbà ni mo ti bẹ̀rẹ̀ school wọ́n ń pe abúlé yẹn ní Amọ́kọ́ nílẹ̀ Lálùpọ̀n. Amọ́kọ́ Lálùpọ̀n ni abúlé yẹn wà. Bọ̀ ilé wa ní Ìbàdàn gan wà ní Òkè Ọ̀fà tipẹ́. Òkè Ọ̀fà tipẹ́ nígbà yẹn. Ogun Adélabú 1958 kọrin tó ṣẹlẹ̀ yẹn ló wá mú mi padà sí ìlú mi ní Olúpọ̀nà. Ìgbà mi tó wá continue education mi. So Olúpọ̀nà mo ti ka primary. Ìgbà tí mo jáde primary yẹn wọ́n ní kí n lọ kọ́ṣẹ́ tailor ti rán aṣọ bùbá báyìí mo kọ́kọ́ kọ́ initially. Ìgbà tí mo kọ́ yẹn tí mo ṣe freedom after 4 years. 4 years? 4 years mo fi kọ́. Dádì, year wo là ń sọ̀rọ̀ yìí? That is 1964 to 68. 64 to 68. 63 mo jáde primary 6. So 64 mo bọ́ sí iléeṣẹ́, 16 mo lọ sí freedom. Mo ṣiṣẹ́ nílùú mi fún ọdún 2 ní Olúpọ̀nà. Bá gbúrò pé wọ́n ń ṣiṣẹ́ kan ní Èkó, army uniform. Ẹgbẹ́ ìyá lé ogun wà nígbà yẹn. Àti wọn kaki. Yes, kaki army uniform. Mo ṣe bẹ̀rẹ̀ fún 2 years. Wọ́n pa àṣọ Olúpọ̀nà. Bàtí máa dọ́rùpọ̀ mo rí pé exposure mi ò tó. Mo tún gbúrò Liberia. Mo sì lọ sí Liberia nìyẹn. I sold all my machine for me to have transportation and all the expenses. Liberia? Yes, Liberia ni mo ti wá wà train fún sport wear, screen painting. Mo tún ti continue education mi. Bàtí mo débẹ̀ tún fojú síṣẹ́ yẹn fún bí oṣù 2. Lẹ́yìn ìgbà tí mo wá ní ọ́fíìsì Liberia yẹn, wọ́n ṣe company kan láń pè ní Oreo company. Oreo. Àwọn ni wọ́n rán uniform, wọ́n rán t-shirt, all this time. Yes. Oreo yẹn is owned by your brother to the Liberian president, President Tobot. Àbúrò rẹ̀ ló ní company yẹn. Ayé Tobot. So ìgbà tí mo wá rí pé education mi ò gbé wọn láti padà school bẹ́ẹ̀ yẹn. Láti padà school, high school bẹ́ẹ̀ lọ sí college. Wá sí ilé ní ọdún kan as a come and visit my people. Wá lọ sí UI. But mo dé UI mo rí àwọn kan tí wọ́n ń ta mọ́ pé nǹkan tá à ń produce in Liberia ó sì wà ní
bishop wọn ní University of Ibadan láti approach manager pé ọ̀gá tí n bá ń supply kí ni yẹn fi ń kọ́ tí n bá yẹ ṣe kí n ṣe wá kí n má waste time yẹn láti ṣiṣẹ́ yẹn mo ṣe sample fún àwọn like ẹ̀ gan nígbà ní kí n supply àwọn. ṣé bíi printing ni àbí. pullover jacket à ń pè ní pullover jacket emphasis ni ẹ máa ń lò àmọ́ emphasis ni ẹ máa ń lo aṣọ yẹn ìsìnkú ó wúlò ní òjò pọ̀jù bíi kí n dà lè pè náà bíi cardigan yes cardigan ìgbà tí mo tó wà modernize ẹ̀ tó dájú tán sí Liberia yẹn lọ wọ́n ṣàgbàṣá but àgbà mi náà this is a good something let me come back to Nigeria wọ́n gbé mi padà wá sí Nigeria even last paper mi Nigeria mi ti lọ sí Liberia paper sí Nigeria ní 1979 80 like that ìgbà yẹn mo ti wà Nigeria so adẹ̀ Nigeria mo canvas actually sa ní university mi ò supply ní Nigeria gbà yẹn you can supply ní pullover yẹn èèyàn gbà gan wọn láìkẹ́ ní Nigeria yẹn as a university you can supply gbà yẹn so that is it I think that is sort of something kékeré ń tẹ́ra pè ní kékeré yẹn dájú. mo ti fún àwọn kankan bẹ̀rẹ̀ láti mú pátá ni. ó yẹ àtẹ̀mú wá ẹ sọ ẹ bá. so wọ́n gbàgbọ́ ní time kan wọ́n rí ilé wọn imported bẹ́ẹ̀ sí wọlé dáadáa ló basẹ́ yẹn jẹ́ basẹ́ pullover advice yẹn jẹ́ láti wá go into t-shirt production fully. ọ̀tá báwo ló ní ìsàsà ní ìlú tí mi ò kí ń apá náà Ọ̀yọ́ state Ọ̀ṣun state ìsàsà ní secondary tí wọ́n àti morúkọ mi so jẹ́ pé lọ́wọ́lọ́wọ́ báyìí àgbà ti dé àjáde mọ́ ṣùgbọ́n nǹkan tá a ṣe ń gbà yẹn pẹ̀lú òótọ́ là ń jẹ́ ń sìn wọ́n á pè wọ́n ni kí n bá láǹfẹ́ o adẹ́sẹ̀ndẹ̀ sàn adẹ́sẹ̀ndẹ̀ owó wá sí wa lọ́wọ́ kọ́sọ̀ mi ń ṣe ìrírí send us money you send that good. mo rí so referral ló bí ọ̀pọ̀lọpọ̀. bẹ́ẹ̀ ni lọ́wọ́ kọ́sọ̀ mi ń sìn mi ò tiẹ̀ rírí pé introduction àti àmà tó ṣì wá sí wọn wọ́n ń pè mí àdé ṣiṣẹ́ wọn wọ́n fa lówó láti ṣiṣẹ́ àdé ṣiṣẹ́ wọn àṣẹ́ǹdẹ̀ sí wọn tó tá à ń jẹ́ ní ìsinmi yẹn ń ta sí sílẹ̀ yẹn. now daddy báwo ni ẹ ṣe wọnú marriage because eléyìí tẹ kúrò ní Nàìjíríà tẹ lọ Liberia tẹ lọ kọ́ṣẹ́ tẹ tún wò pé bí ọmọkùnrin ò tó jẹ́ tó ṣe díẹ̀ sí nínú ètò ẹ̀kọ́ mi bó lẹ ṣe ráyè ti marriage bọ́. ẹ ṣe kí n tó kúrò Nàìjíríà 1972 kúrò Nàìjíríà mo ti níyàwó ṣe mọ ayé ìgbà yẹn tó bá ti kọ́ sẹ́yọ́ tó ti ń rówó ìyàwó náà lọ́kàn mo ti níyàwó ìyàwó mi wà nù oyún ní mo Liberia nígbà tó bí ma tó bí 2 years wá bá mi ń bẹ̀ so automatically báyẹn sì first born yín nígbà yẹn Bídèmí lórúkọ wọn. bẹ́ẹ̀ni ìpàdé ti sílé tó yà in fact Bídèmí tí wọ́n kọ́ extra nítorí ẹ̀ sí Nàìjíríà rárá ẹ ti fònà sí Liberia lọ. nítorí ó ti wọ́n pé 3-4 years kan tó fojú kan. dáadáa ìgbà tí wọ́n wá bá yín ní Liberia bó ló ṣe rọrùn sí. kò sí problem ṣe mọ̀ tí ẹ̀ bá ti mọ nǹkan tó ń ṣe tó dẹ̀ kọjú mọ́ṣẹ́ nígbà tó dé kò sí there's no problem kò sí wàhálà kan we are living our life kò sí wàhálà. now daddy ojú kan wà tí ọ̀pọ̀lọpọ̀ wa tá a máa fi ń wo abroad bí nìkan ìfàtà lómi ìmọ̀ òkè ṣé orí méjì náà ní ń bẹ̀rù ṣé ìka tí wọ́n ṣe bíi mẹ́jọ ní ayé ìgbà náà nígbà tí ẹ̀yin wà ní Liberia àti Nàìjíríà so kí ni ìyàtọ̀ tí ó wà láàrin gbígbé orílẹ̀-èdè Nàìjíríà àti gbígbé orílẹ̀-èdè Liberia gbà yẹn. ìyàtọ̀ pọ̀ gan o ìyàtọ̀ pọ̀ gan because Liberia yẹn is American colony ni nítorí pé lẹ́ẹ̀kan pé báwo ni life nígbà tí ìyàwó mi débẹ̀ yẹn I can say I'm hardworking somebody. tí mo bá jí láàárọ̀ aago 7 máa lọ bí iṣẹ́. 7 láàárọ̀. 7 láàárọ̀ máa lọ bí iṣẹ́ mi ọ́fíìsì tó mi gbé lé tó bá di 4 tíṣà mi á dé láti lecture mi tó bá di 6 máa lọ sí school máa kó school ní aago 11 alẹ́ tó bá di 11:30 12 máa gbé taxi máa tún wakọ̀ lọ sí ìgboro. Yes. ẹni sùn 11:30 alẹ́. Yes. lẹ́sẹ̀ máa ti school dé. Yes. mo dára pé night class mo ń lọ. nípa jẹ́ working class. bẹ́ẹ̀ni
ẹni tó bá ẹ bá tó wá dé nígbà yẹn ẹ tún gbé taxi ẹ tún ṣe. Mo ṣe taxi lọ. Ọdún taxi is owned by me. Kì í ṣe pé mo gbà wá èmi náà mo lè fi kún ẹ̀ fúnra mi. bẹ́ẹ̀ dáàdi. Láti ìgbà ní hire purchase ni láti sanwó olówó láti ẹ̀ jẹun. Bẹ́ẹ̀ àti pé èèyàn gbà o èèyàn ṣe o dáàdi òru láago 12 tó wá mọ́tò kan. Yàtọ̀ wà nílẹ̀ bí àti Nàìjíríà nìyẹn yàtọ̀ wà níbẹ̀ sẹ́rí ń bẹ̀ yẹn ẹ̀ mọ̀sán ẹ̀ mọ̀rú everything is okay kò sí àmúlòbà kò sí tí kò sí nǹkan kan so kí ló fẹ́ báyìí lẹ́rù dẹ̀ ọkọ̀ alẹ́ yẹn tó pè ju ọkọ̀ sàn lọ nísìnyí pé taxi ni àwọn tẹ́lẹ̀ máa gbé àwọn ọkọ àtìyàwó boyfriend girlfriend tí wọ́n ń lọ ilé wọn tẹ́lẹ̀ máa gbé kò sí wàhálà pẹ̀lú wọn ọ̀la kí ní dìde tó yẹ pé ẹ máa gbélé. pé ó wà o kíní kan ní ti wọlé o. ọdún síbẹ̀ náà bó tí ìyànà tó bẹ́tà ju ti Nàìjíríà lọ. gbogbo Monrovia is the capital of Liberia gbogbo Monrovia ẹ̀ tẹ́ bá fẹ́ tọ̀ láàrin 2 hours ẹ̀ parí ẹ̀ no go slow nothing kò sí wàhálà ní Nàìjíríà life is very easy there. Níbẹ̀ yẹn. Mi ò mọ̀ sí tí Nàìjíríà ti ń darí wọn sí ni o. Bàtà wà ń bẹ̀ yẹn life is very good. Kò sí wàhálà. So tí n bá bàtà sí bàbá yẹn by 5-6 máa padà sílé. Máa sun 1 or 2 hours. Ẹ ló ti fò jáde ní 7. 5%. Yes. That's why I told you that I'm a hardworking somebody. Kò dọ̀ yọlẹ̀. And now on Monday, June 15, I'll be 74. Yes. And I look like 74. Well, glory be to God. I look like maybe 50 kinikan. 74 by Monday. I'll be 74. I do that. Pẹ̀lú gbogbo wàhálà tẹ́ ṣe. Yeah. Ẹ dẹ̀ sì tún look younger báyìí. Ẹ má sọ fún mi pé Ọlọ́run ni o. Kí lẹ̀ ń lò tẹ́ tó fi look younger báyìí. Àbúrò mi kan náà bílẹ̀ ìjọ kan oníbodè sọ fún mi kí lẹ̀ ń lò jẹ́wọ́ fún mi nítorí sọ òye mi. Ní àjídé òye ká má pè ní àjídé ẹ jápè níṣẹ́ church. I'm a Christian. Ẹ náà mo sọ pé bóyá ṣe church. So kò sẹ́ẹ̀rí mo á sọ fábùrò mi jọ ẹ̀ tí mo tún fẹ́ sọ fẹ́ náà sìn sẹ́ẹ̀rí elékìíní àánú wà ń bẹ̀ orí ọ̀fẹ́ Ọlọ́run wà ń bẹ̀. Tẹ̀mí gan tí n bá wo àwọn adájọ́ lu ọmọdé tí n bá rẹ̀ ní ìsìn mo máa ń pè tí wọn bí wọ́n ṣe look like. Ntẹ́mi kan rí sí ni wípé ìrònú mi kéré. Kì í sábà ronú. Ìrònú mi ni pé bó mo ṣe máa ní progress. Yóò bínú èèyàn tó bá dáa fún èèyàn ìṣèjọsọ ẹ̀ màá tún máa advice ẹni. Ìbínú mi ọ̀dọ̀ tó nǹkan. Èèyàn kì í sẹ́mi. Tí n bá bínú sìn mo fún ọ ní 2-3 minutes pé gbàgbé ẹ̀. Tí n bá kàn rí pé ó máa pa mí láàmú àkànrọ̀ ayẹra fún un. Ó tán kí ló gbèsè nǹkan tó ń bá ìjọ kan mi. Àwọn oògùn àjíṣà yín nìyẹn. Tí mo lè gbọ́ fà nìyẹn. Ǹdẹ́ sídẹ̀ máa ń mú èèyàn gbó kíákíá bíi ìfẹ́ obìnrin, ìfẹ́ ọtí, àwọn nǹkan tí mo ń gbó kíákíá bẹ́ẹ̀ yẹn. Kò sí nǹkan tí mo náṣẹ jù bẹ́ẹ̀. Ẹ máa kó lè rárá. Ìgbà tí mo wà lọ́dọ̀ gan-an mi ò ní girlfriend lọ títí, má ní girlfriend kan kò lè pé méjì. Girlfriend kan dẹ̀ nìyí àlera lóṣù méjì, oṣù mẹ́ta, I don't have time. As I told you, I'm a hardworking somebody. Kò sákòókò pé à ń ṣe àwọn ọmọ yẹn tí mo lè pè é ó tún contribute sí orí ọ̀fẹ́ tí mo rí nìyẹn. Mi ò kì í. Nígbà tí wà ló máa kẹ́kẹ́ a máa ń mutí nígbà tí mo start kan small start that is the end. Ó dẹ̀ ti wulẹ̀ kó heavy tó. Ẹyọkan sọ ni. Látọ̀ nígbà tí mo wá dàgbà tí mo wá gbàgbọ́ bí Christian kí ni mo wá ń bẹ̀. Tó ẹ kì í ṣe ní pé bí ẹ̀tùfà tí fọ́bọn pé bó ṣe wá kí ẹ̀ sáré. Òjọ́. Jẹ́ta bro ń bèrè pé kí ni mò ń lò sí kó tó di pé bèrè yà wà ní catering kan ni wọ́n dẹ̀ wà wọ́n ti kó minerals wà wọ́n ní ká gba minerals ní Fanta mo ní mi mú wọ́n ní kí ni mo fẹ́ mo ní kan fún mi lómi wọ́n sọ àbúrò mo ní ara kan tó rí ní ìsara nǹkan tí mo tún rò pé tó ń dákún orí ọ̀rẹ́ tí mo ní ní ó ní kí ni mo ní nígbà mo Fanta kó mo ní kí ni mo wí ó mo sọ pé mi ò mu àfomi mo ní kí ni mo gbọ́dọ̀ ń gba kóòkì mo lálẹ́ náà nìyẹn wọ́n ní Fanta dùn kóòkì dùn ẹ̀ kò sára lórí kankan bí tí mo rẹ̀ kó mọ́ I don't need it. Tí mo bá travel bíbí bá pa mí tó gbé bá gbé mí gan mo lè mú Fanta kan tàbí tí mi bá rí bíi Schweppes tàbí tíì àwọn nǹkan tí ó dùn ẹ̀sìn tí ó dùn a ti rí gbọ́ a ti rí kàyí pé nǹkan tó dùn kò sára ní orí àfi nǹkan tó korò so irú tíì yẹn cress yẹn àwọn yẹn ò wọ́n ní lemon nù lemon mu nìyẹn ẹ̀ sì ní mójú náà
sọ pé bóyá nǹkan tí mo lè pè é bóyá tó ń dákún rẹ̀ tí mo ní nìyẹn. Now dáàdì ìgbà tẹ́ dé orílẹ̀-èdè Nàìjíríà padà Yeah. tí ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ UI yẹn tẹ́ supply wọn ní jacket yẹn. Yeah. Dáàdì bó ni ó ṣe dùn sí ńgbà náà? Ṣe rí àforítì náà ní gbogbo ẹ̀ ìsìnkpọ́wézì bẹ́ẹ̀ náà. Àwọn bookshop universities yẹn àwọn àna fún ní farm order straight ahead. Wọ́n ní kọ́kọ́ ṣe sales return wa tẹ́ bá kó fún wọn tí wọ́n bá tà náà fún olówó rẹ̀ 1 month 6 weeks 4 weeks kẹtù wá gbowó nǹkan tí wọ́n bá tà tí nǹkan ẹ bá wá move wọ́n wá fún ní farm order. Tí mo kọ́ bẹ̀rẹ̀ ní all the universities mo bẹ̀rẹ̀ nìyẹn. So máa kí n mú sales return mo lè fún wa ní 50 100 báyìí ti bí 4 weeks mo á lọ gbà tí máa put move àwọn yẹn dáadáa àwọn lópin that's mean it's a good product. Give us 500 pieces. Give us 1,000 pieces. So put it in here. But dáàdì láàrin a month ó tẹ́ kọ́ máa fún mi ní farm order yẹn bó lẹ ṣe ń live? Àfaradà náà ni my brother àforítì náà ni. Àforítì náà ni. Àwọn ọmọ wà lé Because ìyàwó wà lé. àwọn tí ẹ kọ́kọ́ supply lákọ̀ọ́kọ́ bàtẹ́ báyìí supply mi àwọn ò tí mo owó díẹ̀ wà. Ẹ ti owó díẹ̀ ń bẹ́ẹ̀ máa fi ra wọn bá ti ń ṣe nìyẹn. Náà ìgbà tẹ́ ẹ dé Nàìjíríà apá abo ni ṣọ́ọ̀bù yín kọ́kọ́ wà tẹ́ ẹ kọ́ ní ọ́fíìsì. Ibẹ̀ náà ni mo lọ́fíìsì mi ní sọ mi ju ìwúròdù yẹn. Ìwúròdù yẹn. Yes. Opposite time never like yẹn. Ibẹ̀ náà ni mo lọ́fíìsì ti gbà yẹn. Mi dẹ̀ kúrò ǹdọ̀ tí mo wá síbí báyìí. So bẹ́ẹ̀ kí n wá síbá ni pé mo ní sàtìsí bí ilé mi ló wà. Bẹ́ẹ̀ kí n wá sí tòsí. Ẹni kẹ́ súnmọ́lé. Yes. Now dáàdì nígbà tí ẹ bẹ̀rẹ̀ ṣọ́ọ̀bù ǹjẹ́ a rí challenges kankan bí àmì ìwò kankan fi hàn pé ibi tẹ́ ẹ wà ọ̀tọ̀ ní lifestyle ọ̀tọ̀ ní system tó ń govern ibi tẹ́ ẹ wà tẹ́lẹ̀ Yes. compared to ìgbà tẹ́ wá padà àtẹ̀lù set sí Nàìjíríà Yes. ǹjẹ́ a rí ṣé bí àmì ìwò kan àbí ìyọlẹ́nu kan bákanbákan? Kò sí much ju wípé iṣẹ́ náà ni because ṣe mọ̀ Nigerians a ní àwọn àwà kan tí ó ṣe díẹ̀ bí tí mo ti train yẹn when they say yes is yes when they say no is no. Ṣùgbọ́n lu wa bíbẹ̀ báyìí yes lè di no anytime no lè yes anytime so bíbẹ̀ yìí 2 times 2 which give us 4 ó lè fún 1 6. Ẹ̀rọ dáàdì àánú fún 2 times 2 4 náà ní tẹ́ ẹ dé lu èkó. You can give us 6 in this country. Kí ló ní tí wá 1 di 6? 2 no náà ni. 2 no. 2 no ni mo yẹ mi mọ́tàn jẹ́ kí n lò fún jẹ́ kí n sọ. So evidently 2 times 2 4 náà ni but 2 no yẹn 2 yẹn ló jẹ́ kó di 6 níbí báyìí. Something like that. Parí. Ìgbà tí ẹ bá ṣiṣẹ́ fún yẹn tí wọ́n ní máa gbowó ẹ̀ ní next week dábìá next week tá ń sọ mí. Next week lè di next month. Next month lè 2 3 4 months. Láti ṣàmọ̀ pé tí mo kọ́kọ́ fèsì yẹn tó kọ́kọ́ dàmí láàmú díẹ̀ pẹ̀lú sùúrù àti ẹ̀fọ́tì àkọ́ǹkà ẹ̀ náà ni. Ó jẹ́ pé ní ìsìn báyìí ìgbẹ́kẹ̀lé yẹn ti wà ń bẹ́ẹ̀ débi pé tí wọ́n á fún lówó ní ìsìn wọn ọ̀dá ọ̀tẹ̀ àti kì í máa ṣiṣẹ́ àwọn. A sì máa táàṣẹ́ fún tí wọn ò ní fún lówó. Ẹ bá wọn ṣiṣẹ́. Tí wọn ò ní fún lówó ní advance. Wọ́n ó fún wọ́n lè pẹ́ lórí àwọn ó fún wa. Ìwọ̀n kan fi kún èèyàn lójú. Kí ṣe pé ẹgbẹ́ ọdún náà iṣẹ́ mọ̀ ọ̀rẹ́ mi sọ yẹn sì tún lò wọ́n á rò pé jẹ́ ká lówó ẹ̀ díẹ̀. Fún kí ni? That is ìbílẹ̀ gbàgbọ́ wọn nìyẹn. Mo dára. Owó tó ti àwọ̀dì jáde. Ẹnìkan dẹ̀ jókòó tì. Àbí? Dáàdì, àwọn kan ló jẹ́ oníṣẹ́ ọwọ́ bí oníṣẹ́ ọwọ́ yín báyìí tó máa ń ṣe tó máa wà into supply. Wọ́n ní àwọn máa ń ní ìdojúkọ kan tó bá ti pé bóyá pé a fẹ́ supply. Àwọn kan wà wọ́n ó dòńdò pé àwọn gbà pìṣẹ́ pé ẹ gbọ́dọ̀ wọ́n mi sílẹ̀ kẹ́ fomi wọ́n lẹ̀ kó lè bá a rọrùn. Yes. Dáàdì, ǹjẹ́ ẹ ti fojú náà rú nǹkan báwọn? Ṣé rí àwọn condition wọ̀nyẹn? Wọ́n á sọ pé Nàìjíríà yàtọ̀ sí àwọn other country náà nìyẹn. But my own case, if you do me a favour, if you are good to me, I can give you something after the service. Tó bá ṣe ọmọlúwàbí. Mi náà fi àmì ìmúre hàn. Ok, ẹ̀yin onídòdó pé kéèyàn ṣẹ̀ṣẹ̀ béèrè. Negotiation pé ó di ẹgbẹ́ tí n bá fọ́ sí máa wọ́n percentage báyìí ní òkè ṣe. Mo tí apátá fún mi níṣẹ́, màá sọ fún ẹ pé tó bá help mi ò mọ̀ọ́rẹ́ o, màá sọ fún bẹ́ẹ̀ ṣáàlì. Bá dẹ̀ fún mi níṣẹ́ lọ sanwó mi, nígbà ipò gúdù sí mi, lójú gúdù sí ẹ.
ǹjẹ́ a rí ìgbà kan tó jẹ́ pé torí pé so to speak torí pé mọwọ́ wẹ̀ nílànà táwọn expect tí ó jẹ́ pé ó fa dínàgbò òkú láti ríṣẹ́ gbàǹbì kan. ṣe rí wọn ń ṣògo ní bàdánì lójú ìyá lè fi gbọ́rí àbí. tẹ́ bá ti ń bá ẹ sọ̀rọ̀ ṣẹ́ra àwọn èèyàn yẹn náà tí wọ́n ti máa pè tẹ́ àwọn fẹ́ gba percentage pé tẹ́ fẹ́ sátà fẹ́ gbogbo ẹ̀ sọ máa ṣe accordingly bá ti kó qualify wọ́n tún mọ ọrùn méjèèjì náà ni wọ́n sì pọ̀ ọmọlúwàbí méjì ni wọ́n máa rò wọ́n mẹ́ni tí wọ́n bá negotiate ọmọlúwàbí tí wọ́n bá negotiate ní tí mo ní mo fẹ́ ṣe mo mọ̀ ọ́ bẹ̀rẹ̀ lójú ibẹ̀ fẹ́ lójú jìbìtì. tẹ́lẹ̀ bí pé standard yín ní bìlú ẹ̀. so mi ní bìlú rẹ̀ láti máa fi kún lókù lórí ìjọ mi. so kò sí rẹpẹtẹ lórí ìgbì yẹn mi ò kì í má yàn negotiate pé this is my percentage I don't do it. now daddy ẹ̀yin ni ẹ jẹ́ Ọ̀yọ́ State Chairman of kí lórúkọ wa. Sportswear and Garment Manufacturer Association of Ọ̀yọ́ State. now daddy bó o lẹ ṣe débẹ̀ lẹ ṣe di chairman lọ́yọ́ state. ṣé ẹ mọ̀ pé nígbà tí mo dé Nàìjíríà yẹn àwọn kan ni mo bá ń bẹ̀. bí àwọn wo lẹ bá. àwọn tí wọ́n ń ṣiṣẹ́ náà ni ìgbà tí wọ́n kó pàdé jọ wọ́n lè bá wọn ṣe wọ́n pè mí mo dẹ̀ bá wọn ṣe èmi kọ́ ni first chairman I am the fourth chairman. fourth chairman. bẹ́ẹ̀ association yìí ti wà á ti tó bí how many years. at least certificate wa ṣe máa lọ bí 30 or 35 years. Yeah. Yes, around 30 years ṣá. kò sí ìgbà tí mo ń bá wọn ṣẹgbẹ́ initially wọ́n fi mí ṣe treasurer. níbẹ̀rẹ̀ no sorry financial secretary. ok finsec lẹ́kọ̀ọ́jẹ́ ṣé ní zone ni àbí ní state. state. so ti bí pẹlẹbẹ mọ́ ọ̀nà jẹ́ pé kẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ ní zone. gbogbo pẹlẹbẹ. gbogbo yà bí zone pé. no and zone no and Sportswear Manufacturer Association zone in Ọ̀yọ́ state we have one. ok embodiment kan lẹ́nu. láti ẹ̀tọ́ àti ní zone nígbà tí nǹkan ti ń gbòòrò ẹ̀sẹ̀ fẹ̀ ní zone. so ìgbà tí mo wá fi mí ṣe financial secretary I succeed ní ti treasurer I succeed ẹgbẹ́ tó kọ́ àkọ́kọ́ bá mo wà financial secretary ó tún ká ó dàrú ìpínlẹ̀ kejì ó tún dàrú kí ló dẹ̀ fà á àwọn regulatory kọ̀ọ̀kan fẹ́ mọ̀ kí n lè mọ sọ báyìí. òṣòwò òṣòmọlúàbí òṣòtọ́ wọ́n fi nǹkan dẹ́rù bàyàn bí nǹkan kó ẹrù èèyàn pé òwà meeting association nǹkan kan báyẹn ká tó mọ́ra wa. something like that. ẹ ṣàfẹ́ sọ ẹ ó ti yé wa. ó sàtúkà nígbà táwa kó èmi ìjọ ẹni tó ṣe ìbára secretary lẹ́ẹ̀kan ní yóò kó owó wa jẹ jọ́sọ̀ lẹ́ẹ̀kejì yóò kó owó wa jẹ ó dẹ̀ máa ń ṣètọ́ ẹ jẹ́ pé sọ́lá gan wa èmi kọ́ ni mo ní mo ṣe wọ́n ní kí n wá ṣe. jẹ́jẹ́ yín lẹ jókòó. jẹ́ mi jókòó. náà dájú láti wá sí ẹ ti di chairman àwọn ìdojúkọ wo ni ẹ ń rí gẹ́gẹ́ bí alága àti pé ṣó rọrùn láti jẹ alága. last question yìí mo fẹ́ dáhùn rẹ̀ fúlẹ̀ kò rọrùn rárá at all mo kí nìkan ni mo believe tẹ́ bá ti wà straight tẹ́lẹ̀ sí òótọ́ any problem tẹ́ bá sọ̀rọ̀ tàn báyà sí ẹ fi wọ́n lẹ̀ wọ́n bà racing pẹ̀lú nígbà tó báyà. that's my. bíbí kéèyàn kan sọ̀rọ̀ káwọn kan mọ̀ kíní kan. okay it is well kì í sì ń tẹ́ ìfẹ́ ni it is well wọ́n sì ń padà bọ̀ wá racing pẹ̀lú. So our constitution is extended 3 years. Last year, the Assembly Bagun won for another 3 years. Like pé ọdún kẹsàn-án ni mo bá rẹ̀ sá. Ẹni ọ̀kẹta. Kí ìbéèrè fún ọ. Tí bá sẹ̀mẹ̀ kan tí bá ní gòsì máa wá ní rárá kí n sì tẹ̀síwájú kàn fi settle down. Ìní ọ̀dẹ̀ tẹ̀kọ́ bàjẹ́. Láti máa wẹ́n tá a máa gbé fún tí ó ṣe dáadáa tí wọ́n bàrẹ́ nǹkan tó ṣe ọ̀sọ̀ títí. Wọ́n ní kí n sì rúdò rẹ̀. Ẹ máa rà ń bá lọ ìkíní ìkejì ìkẹta. Láti tẹ́ máa ní kí ẹ wá ṣe sí nǹkan. Kò tí ẹ̀ sí ṣe sí ń bẹ̀. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ my brother. I'm a chairman this community. Ẹ ti jẹ́ community? Yes, before. Supposed to spend 2 years as well. Mo ṣe ọdún àti mo ṣe ọdún mẹ́jọ. Lẹ́yìn mẹ́rin. Tó ń tọ́ sáájú mo ní mi ò ṣe mọ́. Let me be useful for my family. Ṣé mọ̀?
President pé tọ́wọ́ lọ́ba ń sìn wá ní Alajiki ò kí ń ṣe báyìí máa ń bá Alajiki ò kí ń ṣe báyìí kébí àpẹẹrẹ ń gbà yẹ ẹ̀ lè pawó kẹ́ kó wóyin fún mi kí n fẹ́ fi ṣe you have to sort out what's the next secretary ẹ fọwọ́ fi ṣe bí àárín bí ọdún kan pawó ní wọ́n ní alága owó rẹ̀ ń fẹ́ fowó ṣe pé èmi ní secretary mi nípa secretary ni kẹ́ ẹ̀ lè kówó fún mi náà. So president ní ọdún kan wọ́n ní láàkíyèsí mi wọ́n ní gbogbo alága tán àyàrá máa ń rí wọn ní wọ́n máa ń kó owó lọ́dọọdún náà Alajiki ò tiẹ̀ lè fún náà kan mọ́ ṣé owó ìgbẹ́ lọ́wọ́ mi. N kí ló fẹ́ kí n ṣe èmi ò bá pé owó ọlátọwọ́ oníyàwó ní ojú àǹtá àwọn ẹgbẹ́ láti ń tọ́jú bó ṣe kí máa pín. ṣé wọ́n expect kẹ́ ẹ ṣe ìgbà alápapín. ẹ ṣe I can't do it. So àwọn nǹkan wọ̀nyẹn ló dà project kẹ́ máa wò mí lọ́lọ́ sá. President gbàtí mo dé òṣèlú sìn wọ́n sọ mi lẹ́nu ń sìn báyìí Alajiki ò ní gbà mi ò sí ní ìdá dáadáa wọ́n ní ẹni tó bá yí Christian kì í sọ́sẹ̀ ìlú mọ́ ní oṣù bẹ́ẹ̀ ni ó sì pín ibi kan tí mo máa bẹ̀rẹ̀ let me try it. Alajiki ò lè sòsè olóò lè sóògùn ò lè kúrọ́ ò lè jìbìtì ò lè sòsè ìlú mọ́ ní I don't think so let me go there. a ṣe pàdé kan ní about 2 weeks ago wọ́n sọ wọ́n tẹ́ ẹ̀ ń sọ yìí mi ò lè ṣe fẹ́ serious àgbà tí ó dọ̀ láìpẹ́ kìnnìkan èmi ò sí láyé bọ́lá dàbá bóyá ní ìdẹ́kẹ́jẹ́ fún pò gidi o I don't care which is true náà ló fàjà fi ń dàbí láàbù pé kò dé máa ṣe kàpá pín àti mẹ́tẹ̀ kan jọ kan gbàtà wà ní mẹ́tẹ̀ board meeting ẹ wo àwọn tí a máa ń lo ẹyìn máa lo akáàkiri wọ́n máa ń gba receipt ìjọba every year 1,500 wọ́n wá náà fẹ́ increase wọn sáṣà àwọn sọ̀rọ̀ ní mẹ́tẹ̀ sáwà ní mẹ́tẹ̀ àṣọ alága sọ̀rọ̀ wọn sọ̀rọ̀ ìjẹ́ ń sọ̀rọ̀ why tẹ fẹ́ fi kó owó àwọn èèyàn yẹn why wọ́n ti gba ní ìdòwò ìgbàwó tí nǹkan tí wọ́n nǹkan ṣe kíní kan mọ́ ní if you can not reduce it don't want anything to it that's what I want to kí ni wọ́n ń tà àti à ń lo ẹyìn náà gbó 1,000 is enough every year ẹ̀ ń bó ẹ̀ lọ́wọ́ wọn fìyà tí ń lọ ta lójú wájú sí ìjọba àti akọ rẹ̀ ẹ̀tún sáré owó 5,000 no. Mo wá mi ní ọkàn kan èmi lọ́sẹ̀. You know, unknown to me, after my department yẹn wọ́n ti mọ̀ nílùú. Jọ́kọ̀ wa máa mi tiẹ̀ kálẹ̀ kábíyèsí wa ní Alajiki á ti mọ̀ pé ìwọ ń tiẹ̀ kó kí lóun fẹ́ ní òṣèlú ó fẹ́ tọ́jú ìlú rẹ̀. Bí lọ fẹ́ kọ́ ni àbákọ́ lọ fẹ́ bí àwọn fẹ́ kí wọ́n fi owó sí ní ìtòkè ọjọ́ sábà kó fún mi. Ó bó ti là gbọ́ tẹ̀síwájú. Ṣé ẹ̀ máa wá nǹkan báwọn yẹn? Bẹ̀rẹ̀ ìkànnì kí mo lóòótọ́ lóòótọ́ ẹ̀ka tí mo fi ń look young ṣe nǹkan tí mo ń lò mi ò ní mo lọ́dún pa bóòlù ní oṣù kó ẹnìkan jẹ lọ́dún pa bí ẹgbẹ́ oṣù ìgbésí gan ìyẹn tún lè máa fẹ́. àkàrà ń bá nǹkan lọ bó ṣe yẹ kó lọ. pẹ̀lú ìtọ́ náà. now daddy dídì iṣẹ́ àwọn garment àwọn vest àwọn t-shirt yìí jẹ́ pọ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀ lè kọ́ ó ti jẹ́ pé iṣẹ́ ìgbọ̀ngàn nìkan lẹ wá dúró tì láti gbé tí ìgbà ṣe mistake á ti súnmọ́ 40 ọdún tàbí kó ti lé dáadáa tẹ́tí wàá níbi iṣẹ́. I can say 50 years. Àádọ́ta ọdún. More than that. Àádọ́ta ọdún tó ti lé. Yes. Wọ́n ti ṣe fún ọmọ lọ sílé mi lọ kọ́ṣẹ́. Àbọ̀ 1952. Ilé ọkọ̀ mọ̀ ìjọ orí ilé ìbọn ti ju 50 years kan lọ. Ìtọ́ka sílẹ̀ ni pé ṣé rí tí èèyàn bá nífẹ̀ẹ́ nǹkan kan yóò sọ sí dídí ẹ̀. Ìjọ tí láti mi ní wà ní òmìnira sáà wà lọ kọ́tẹ́ télọ̀ wọn ní ìyẹn télọ̀ ok. Bí o lè ṣe fíìmù lọ́jọ́ yẹn? Mo fíìmù dáadáa. Ìdí àní pé tí a bá àtàgbára sọdún fún wa aṣọ́dún léyà tá bá ń ká lọ gbọ́dọ̀ télọ̀ tí n bá lọ gbà á. Bí a ti bá tú ọrùn machine tẹ́ bá ń káwù tí machine sọ̀rọ̀ mọ́ ẹ̀ tí yí sí ìjọ sọ̀rọ̀ mọ́ ẹ̀ mo máa ń láìkẹ́ gan tí n bá lọ gbaṣọ mi láti sọ ìjọ tí wọ́n ní kí n lọ sí inú mi dùn gan ní ẹ̀ máa tiẹ̀ pàdé ládàá. Ẹsẹ̀ ọjọ́ kẹfà tí mo délé iṣẹ́ ilé ẹ̀kọ́ṣẹ́ ni mo rán èrò obìnrin àti bàbá ọba. Ìjọ kẹfà because I love it. Yẹ́nà mi lọ́wọ́ náà mò ń develop ní dé stage tàwa. Ìgbà tí ẹ fẹ́ switch láti fashion designer sí garment and sportswear bó ló ṣe rọrùn sí?
kò nira librarian yẹn ti ṣẹlẹ̀ Nigeria. ló ti ṣẹlẹ̀ ìgbà tí mo tọ́ ẹ̀ pé kò sí bùbá ẹ̀rọ nǹkan kan níbẹ̀ yẹn àti English dress Shirt, suit, jacket, waistcoat. àti aṣọ ojú àwọn kò aṣọ obìnrin níbẹ̀ ni ẹnu yẹn mo wà tí mo fi bóyá mo ti ṣiṣẹ́ pẹ̀lú àmì ní Nàìjíríà Bẹ́ẹ̀ ni láwọn tó ń rán káàkiri. ṣùgbọ́n mo ti ṣiṣẹ́ sí company tí mo pè ní orí ìwé ìyẹn ló fún mi ní knowledge títí tí mo lọ school ní Nàìjíríà nìkan mo tún kọ́ṣẹ́ ẹgbẹ́ mo ti kọ́ṣẹ́ screen printing pé because mo ṣe screen printing and printing mo ṣe kọ́ sí school mo tún wá lọ kọ́ iṣẹ́ knitting Àwọn tó ń ṣọ. tó ń hun sweater mo kọ́ yẹn náà àwọn nǹkan tí mo bá rìn ìgbà ni mo tún wá lọ kọ́ printing screen printing níta practical àdàbòtí school ìyá ló fún mi ní àwọn ìmọ̀ yẹn. Àwọn ẹ̀rọ tẹ̀ ṣe ráyè rárá láti ṣẹ́kọ̀ọ́ bọ́ sí school kan bọ́ sí training kan bọ́ sí di mọ́tò lálẹ́ tún sọ̀rọ̀ wákàtí kan àbọ̀ tún bọ́ sí. Because I love it. Àbẹ̀dá ẹ̀yin àgbàlagbà lẹ́ máa sọ pé téèyàn bá ṣe wàhálà láàárọ̀ ọjọ́ tó bá ti dìrọ̀lẹ́ ẹ máa lẹ́ yóò tẹ̀ ọ́ lára bẹ́ẹ̀ kò tẹ̀ lára ti yín ó lè tẹ̀ lọ́la mi lè sọ o. ní 74. Well, mo ti ń fìlì age yẹn ṣùgbọ́n gbogbo wàhálà tẹ̀ kò sí wàhálà kan bẹ́ẹ̀ my brother. Iṣẹ́ kì í pààyàn òṣì àti ìranu máa ń pààyàn náà. Òṣì àti ìranu. Ìranu máa ń pààyàn ẹni tó lóògbé sódò tó bọ́ bẹ sọ̀rọ̀ ẹgbẹ̀tẹ̀ gbọ́dọ̀ ṣe ní tẹ̀lé ara ẹ̀. Ọlọ́ títí ó mú ó sì mú tó mú àmúbàjẹ́ nígbà bá jọ kejì ó máa ní hangover. Àná yẹn bá. Àná yẹn bá. You see, I don't do that. I don't do that. Mi ò kò do anything. Oúnjẹ níwọ̀n tí wọ́n sì. Omi mímu gan níwọ̀n tí wọ́n sì. Omi mímu gan kò sí ọ̀kan tí mo like excess kò sí. Now, Daddy, ní ti ṣe garment. Báyìí, àwọn èèyàn ti ń pọ̀. In fact, wọ́n ti pọ̀ ní ti ṣe garment. Because bí a bí 15, 20, 25 years ago, àwọn tó rán garment wọ́n wà pé wọ́n pọ̀ bíi ti sìn. Àwọn bọ́ọ̀sì ti pọ̀ gan-an báyìí. Ǹjẹ́ ó ní ìpalára kankan tó mú bá iṣẹ́? Ṣẹ̀pá àwọn iṣẹ́ kan wà tó pé tó bá ti ń pọ̀ mẹ́ẹ̀ mo máa wà devalued. Bẹ́ẹ̀ ṣé ó kan à ń rán vest náà? To me. Kò yẹ kó ní ìpalára. Kò yẹ kó ní ìpalára. Torí pé bí a ṣe ń pọ̀ sí, èrò náà pọ̀ sí. Bí a ṣe ń pọ̀ sí, school pọ̀ sí. Báwo tó máa tiẹ̀ ṣe náà? Unless you are lazy. Ṣé tí máa kọ́ ni mo máa ń ṣe nísìnyí? Mo kọ́kọ́ ni mo ń ṣe náà. Ẹ̀wọ̀n tí àwọn ò ní ìsinmi mo rí nínú online mo ti rí. Design. And I practice it. And it work. Staff ń gbọ́ bí lẹ́yìn láti òní láìkẹ́. Mo ti sọ fún school ìdè mẹ́rin. Ní staff. Bó ṣe wà yẹn. Bó ṣe wà yẹn ni. So tí ìbá ti yọ̀ lẹ, wọ́n ní báyé bá ń yí kó máa báyé yí. Tí kankan bá jáde ìwọ náà tẹ̀sí bẹ́ẹ̀. Gbàdá àti òní wà. Outdated. Wà to dated. That is it. Ṣé pé òṣìṣẹ́ ń pọ̀ kí ní ń pọ̀ yẹn ní ìrìnkò ní kò yẹ kó ní ìpalára. Unless tí ìbá jókòó rẹ̀kẹ̀tẹ̀. Tí ò ronú. Náà lẹ́yìn tá a bá ń sọ̀rọ̀ nípa iṣẹ́ tí ó rọ̀yàn lọ́rùn láti ṣe téèyàn ò ní dọ̀tí tí ò ní rí kwàkwà téèyàn ò ní ṣe wàhálà ṣekúdúrógbó iṣẹ́ yìí jẹ́ kan bẹ̀. Mo rò bẹ́ẹ̀ torí pé mi láìkẹ́. Now Daddy, bó o ní àwọn ọmọọṣẹ́ ṣe rí láyé òde òní compared to tẹ́lẹ̀? Wọn ò fẹ́ ṣiṣẹ́ mọ́ àwọn ọ̀pọ̀ fún ẹ̀kọ́ṣẹ́ mọ́ òótọ́ wọn ò fẹ́ kọ́ṣẹ́ mọ́ gẹ́gẹ́ bí a ti mọ̀ ọ̀kadà ti gbayé kan. Ọ̀kadà. Yahoo ti gbayé kan. Ẹlòmí ìjọba àti ọlọ́kà tí ò ní Yahoo ṣe yọpọ̀ ìkàbí lọ sílé ọmọ lọ fún ní sókè. Owó ojúmọ́ immediate need. Tí wọ́n dẹ̀ mọ̀ pé tó bá farabalẹ̀ kọ́ṣẹ́ kó tó fìrì gan gbọ́gá ti máa rówó. Kí mi sọ lẹ́ẹ̀kan bá ti mú nǹkan ṣe iṣẹ́ tí mo kọ́ ṣe tẹ́lọ̀ lọ àwọn sọ báyìí. Mo fi dìbò 2 years lọ. Mo kọ́ ní owó mi. Ọ̀rẹ́ mi á fún mi ní sẹ́yìn máa lọ́ọ̀ sí níbì kan. Ọ̀gá ṣe máa máa rówó wẹ́rẹ́wẹ́rẹ́. After 2 years mo dáhùn òbí mi lára mo fẹ́ jẹun. Ẹ ti ń dá bùkátà náà ń gbé tètè.
Láti kí bá kẹ́ fún wa ní nǹkan mẹ́rin àbí tó bá jù bẹ́ẹ̀ lọ tó fi jẹ́ pé ẹ lè gba àwọn ọ̀dọ́ nímọ̀ràn láti kọ́ṣẹ́ ọwọ́. Sẹ́rí sí ọwọ́ àwọn olóyìnbó wọn ní no losses in knowledge. No losses in knowledge. Ìgbà tí mo ti gbọ́ ìgbó yẹn long time láti kò sí nǹkan tí mo rí tí mo lórí bá àti kọ́ tí mo kọ́ tó bá lọ online mi. Ẹ tún mú mọ́. Màá tún mọ̀ síra wọn. Ó ṣe irú nature tí mo náà kọ́ yẹn sáyẹn pé kò ní nǹkan ṣe kàtí náà pẹ̀lú mi. Bàbá mi pé láti òun late ìyá sọ ní test. Àfi kọ́ńgbà yẹn. Ní ilé ìdè test and also ní kí n máa ń ní àjẹ́ àǹkan sílẹ̀ mẹ́. Ẹ ti kọ́ practically. Bẹ́ẹ̀ni, mo ń gba cardigan mi ò kì í ṣe. Àwọn ọlọ́pàá tí a máa ṣe wọn lè fún mi lójú. Ní pé ní wá dàrú òun wá ṣe kíní kan kò rí mi lójú. Màá ṣe pé bó ti máa ṣe rè. So wọ́n lè fi jújù bò ní lójú jẹ. Rárá ní sọ pé àìsàn lọ sí kónkón tó bá mọ̀ ọjọ́ ká wúlò fún. For example, printing tí mo kọ́ láti ráyìn máa pọ́ ní mo ti ẹ̀ máa pọ́ ti sàrà mo kàn kọ́ ní ìmọ̀. Ó ní kí n wá lórí kí n gbà sọ̀kalẹ̀ kí n má lè tó bá mi print ẹ̀ tí mo sì mọ̀. Mo ṣe track mo pọ́ ti sẹ̀ So fún ayé lẹ́yìn dá print. Àti sóyún àti printing bàbá máa ṣe nínú. Fact ló máa ṣe lọ́wọ́ nínú ilé yẹn. Arúgbó lọ́wọ́ Ọlọ́run. Dádì, láyé òde òní àwọn ọ̀dọ́ wọ́n wá owó obìnrin lórí gẹ́gẹ́ bá ṣe sọ lẹ́ẹ̀kan daily needs. Dádì, kí ni ìgbẹ̀yìn ọ̀la yàjóyàjó? Torí ohun tó yẹ kí bẹ̀rẹ̀ ni pé kí ló dé yóò sáré ọ̀la yàjóyàjó? Ẹ kí mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan mi ní kò sí ẹ̀ka tí mo fẹ́ láfẹ̀ẹ́ wọ́n á lọ́fà fẹ́lẹ́ ràn wá lọ́wọ́ pé ò fẹ́ ní gbogbo ẹ̀. Ẹ bèrè bẹ́ẹ̀ kan lẹ́ẹ̀kan pé kí ni màá tún mú fáwọn ọ̀dọ́ ọ̀sìn. Ṣé ẹ rí iṣẹ́ ọwọ́ ó dáa pọ̀. Ìdí ẹ̀ ni pé ìgbà tó rò pé ṣe lè wá kúrò lè wá ọ̀rọ̀ kan. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ ìjọba mi ìmìnira lówó lọ́wọ́ tí mo láti sùn. Àwọn ọ̀dọ́ kí mo fẹ́ jẹ́ láàrin ẹgbẹ́ fẹ́rẹ̀ mi lọ́rẹ̀ ẹ̀sìn fẹ́ lọ́wọ́ fẹ́ lọ́wọ́ kí mo lọ́wọ́ fún sí. Lọ́run á sì yanu. Fún mi lójijì ni. Wọ́n sáré ọ̀dà. Ìgbà míì wọ́n lè ka fúláàdì wà lé, ṣọ́gà wà lé, iṣẹ́ lọ́wọ́ rẹ̀. Iṣẹ́ ọwọ́ nìyẹn. Iṣẹ́ ọ̀pá ni ó lè parí oṣù kàtó rówó. Iṣẹ́ ọ̀pá ni ó ti gbà tó rówó. Iṣẹ́ ọwọ́ nìyẹn ọ̀dà síbẹ̀. Ìmílẹ̀ ìjọ rẹ̀. That is it. Tó bá sí ọwọ́ tó bá ti sẹ́yìn tó bá náwó ẹ̀ tó bá náà tó ìmí tó ń bọ̀. Máa náwó ẹ̀ bó ṣe wù ẹ́. Wọ́n ti fẹ́ bọ́ káyé orí bó ṣe mọ náwó ẹ̀ kúmọ̀ sí. Bí ìbá ṣe fẹ́ kí káyé òní ni kó ṣe náwó sí pé mo rówó lónìí mo ná. That is life. Bóyá tẹ́ ìpínlẹ̀ mo lè máa sọ́nsìn at the age of 19 mo ti ní mọ́tò. Mo ti ní ká. 19. At the age of 9, no, at the age of 20, mo ti ní ká. At the age of 19 mo ti bímọ náà. Ẹ bímọ ní at the age of 19. Yes. Any first car yín at the age of 20. 20. Mo kọ́lé mi at the age of 28. First building at the age of 28. Ó sì dùn wó ti sìn. Kò sì rẹ̀ inú ilé tí n gbàdọ̀ gbòdì sìn. It's one of the best. Àdúgbò mi ti sìn. Daddy, I am 74 next week Monday. Yes. And the corona is 28. Daddy, kò lè ṣe. Kò sí ṣé mo ní kí ẹ̀ máa náwó bá ṣe serious bá fẹ́ ní náà sí tó ṣe máa náwó tó bá rówó. Ẹ mo sọ fún ìní àgbèrè ṣe ìdọ̀tí mu ìlọ́lẹ̀ ṣe. Tí n bá ní lọ́la mi jáde ọ̀rẹ́ mi máa sinmi díẹ̀ lọ́la o àfi kó rọ̀ mọ́ràn àfi kó yọ ọmọ yàrá mi ni mo rí dìde lẹ̀. It's personal to me. Tó ti mọ́ yín lára. Ó ti mọ́ mi lára. It's personal to me. Kí n sùn kalẹ̀. So tí n bá ti rọrùn báyìí àrùn tó léwé. Yìí tí ẹ máa sí máa ìkókò náà máa ṣe mí orí á máa fọ́ mi tí ìgbà jáde. Bí a ṣe wẹ̀ mí they're strong. You're strong. You're strong. In fact, mo lè to this level mi rò bẹ́ẹ̀. Nígbà mo ṣe 70 years tí mo ń jẹ́rìí church mo jẹ́ ká máa ní ìmọ̀ ìpínlẹ̀ ìgbà yìí o. Olúwa ṣé o.
àwọn tí wọ́n sọ́ọ̀gì gan-an tó yẹ pé tí a bá ń súré wọn á fi mí lẹ̀ ìgbà wà ní pátá bá ń gbá bọ́ọ̀lù báyìí gẹ́gẹ́ kejì báyìí ní mo fẹ́ ìmọ̀lẹ̀ dìde gbọ́dọ̀ máa máa ro mí ibi tí mo wí kiri mo dá sọ́ọ̀gì ẹgbẹ́ gbogbo ọ̀pọ̀ kúkú dànù sí. Daddy, ṣé I struggle yẹn ṣé any health challenge kankan ni àbí rárá o bọ́lá ṣe dá yín lò? lọ́tọ̀ fún mi sọ́ọ̀gì ni mi sọ́ọ̀gì bí bóyá kéèyàn lágbára kankan gẹ̀kan bẹ́ẹ̀ ní okun níwọ̀nba. I'm okay mi ò wà sí kílà bá ní malaria má ṣe jẹ́ àkùrọ̀ mẹ́ bí wọ́n fẹ́ máa lọ pàṣẹ máa kúrò mẹ́. PCM lásán. mo ti bá malaria at this stage máa lọ gba abẹ́rẹ́ ọ̀nà treatment láti sọ ẹ̀mí ò ní ẹni sickness ọ̀dọ̀ ìṣègùn tó ń darí mi láwọn àfi gbà kan tí wọ́n bá pọ̀ ṣe. ó dẹ̀ ṣe manage. ṣe wọ́n lè jẹ́ dì sí. nítorí ìdálẹ̀ ń gbà ẹni pé nígbà tí wọ́n láìpẹ́ rí àbúrò mi kan wá bá mi ń bẹ̀rẹ̀ ìyá mi ó fọ́ sí wọ́n lọ sí tún ó ní meningitis yóò kù yóò yè yẹn mọ̀ dáadáa tí máa mú lọ bẹ́ẹ̀ tó bá kú wọn lè yẹn fi ṣògo owó ni wọ́n lè hẹ́ẹ̀dọ̀ padà kú náà ni orí náà jágbe tó kú ogun délé nígbà ìkòkò ó tó nǹkan bíi kéré ọ̀fọ̀ ìyá sí báyìí kó tó wá. tó kọ ò bàjẹ́ torí àwọn tí ó máa ń sọ pé bọ̀dá rọ́pọ̀ náà lò. ṣe ìyá ló fún mi ní airport ọ̀sán báyìí london ó sì ní ọ̀sẹ̀ ọ̀tún kò dé dàmílámù. ìwà ṣe náà ní ìparí ìbéèrè dáàdì ní community ẹ̀yin tẹ́jẹ́ pé ẹ ti fìgbà kan rí jẹ́ olórí community láti ní community oríṣiríṣi àwọn ìwà jàgídíjàgan tí máa ń wáyé ládùúgbò àwọn tí ń dàdúgbò láàmú pé wọ́n kólé wọ́n ń dàdúgbò láwọn ṣe gbogbo ẹ̀ ní o àwọn ọmọ landlord gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ àwọn náà wà ń bẹ ọgbọ́n wo ni ẹ̀ ń dá sí àti pé ọgbọ́n wo la lè dá sí láti máa fi tẹ̀ wọ́n rí. ṣé ẹ rí tí mo gbàgbọ́ ni wípé kí ẹ̀yin gbẹ̀kẹ̀lé inú ọlọ́run kọ́ lè máa ṣe dáadáa ìgbà tí mo wà ẹ̀mẹ́jì náà ó lè wá pa mọ́lé wọ́n náà tẹ̀lé bàjẹ́ ìkúlùkù kan pa mí fẹ́ẹ́ nà mí gan. orí chairman. yes torí pé mo gbógun ti ìwà àbàjẹ́ gan ìjọba mi ò gba wáàfí ọ̀rọ̀ dẹ́sẹ̀rẹ́ ẹ̀ nípa tí a máa jàdí ọlọ́run ń sàmú fún wa kò wọ́pọ̀ àwọn aláìkí mi gan tí n bá sọ̀rọ̀ wọn ò kì í ẹbí lẹ́nu wọ́n sì jọba yẹn ṣọ̀ṣẹ̀ pé ìdí ọdún mẹ́jọ táàmù mẹ́rin ọ̀gá ni yín dádì o dádì ẹjẹ fi ní nǹkan kó tó di pé a máa tàtà pèsè lára tí máa ń da community rújú tó jẹ́ pé kò sí community ọ̀hún tí ò máa experience ẹ̀ òun náà ni ọ̀rọ̀ àwọn tí ń sin ẹran ọgbọ́n wo lèèyàn lè dá sí ẹran ya kíní kan wà ní oko mi o ẹran ya kíní kan ló wá jẹ igbá mi o. ó dàbí ẹni pé èso yẹn kò dàn láàmú pẹ̀jù ń bí báyìí ìdí ẹ̀ ni pé tí a bá ti ru complain bẹ́ẹ̀ yẹn sọ fún ẹ pé ẹran rẹ so tí wọ́n bá pa ẹran rẹ tí wọ́n ṣe má dìbò ọ̀bọ̀ wọ́n dẹ̀ kò láyé ẹ̀ tí ìgbìmọ̀ ìṣòro á kà ẹjọ́ yẹn kò dà wà láàmú pọ̀ torí pé kí ẹ̀ mi sọ fún yín people love me bí n bá sọ̀rọ̀ èdè wọn á di ní ọdún kan tẹ́ fẹ́ máa hágíù tẹ́ fẹ́ tí wọ́n lè pọ́n lè dà mí láàmú ìkọ́sí ìgbà tí mo wà ń bẹ́ every year máa ń mú tọ́tọ̀ wá síbi àti bá ní tún àwọn àwọn every year ọdọọdún. lọ́dún mẹ́jọ yín yẹn. yes unlike now tí wọ́n kàn yọ sí ti ìjọba náà retí báyìí. so àwa á béèrè fún tractor kan ìjọba fáńgbà yẹn wọ́n ní ká kàn sọ epo àwa ra epo wọ́n wá pín gan ti máa ṣiṣẹ́ yẹn àdúgbò tèmi ó kàn mí wọ́n jẹ́ wọ́n wá ní tí wọ́n ṣe ń bì kan kò tí ì parí ẹ̀ ní sóun kan ìwà láti pín pé ìjọba ìbí báyìí ìjọ tó wá kan zone mi wọ́n á tún lò ní zone mi ṣe ìpín ti cheat ìwé zone mi ìpè zone mi ni mo ní wọ́n ti cheat zone kan nìyẹn gbogbo nǹkan tí mo ṣe ń gbà mi ò fi personal something ṣe pé no mo wá fẹ́ ọdún bá ń bẹ̀rẹ̀ àyà kẹ́kẹ́ mi lọ wọ́n ní alága náà ti ń bọ̀ àwọn obìnrin kan tí wọ́n jẹ́ lẹ́nu àwọn òṣìṣẹ́ ìjọba wọ́n ti retí pé ẹjọ́ kó máa bọ̀ ẹ̀yà pé kékeré kò bí ni ẹ̀yà gbèrè ìjátọ̀ kò bí ni ẹ̀yà kékeré kan kó máa bọ̀ ṣe pé mi ò mọ tí mo sọ pé tó síbẹ̀ ìgbà tí mo lè rí bẹ́ẹ̀ ẹ kú iṣẹ́ o ẹ̀pẹ̀lẹ̀ nǹkan kan sẹ́yìn pé ọ̀pọ̀lọpọ̀ ti mọ̀ mí
Ọ̀pẹ́sà kìí lóde tí ẹ̀rọ sí tó yẹ kí ẹ̀rọ lónìí yíyá sí pàpẹrẹ nìyẹn ò tí parí sí àwọn òṣèkìní àwọn ìgbìnà ìkìnà mo ní ẹ̀nà sùúrù sí ló ń ṣẹlẹ̀ ẹ bá mi sọ̀rọ̀ pẹ̀lú sùúrù ìbẹ̀lẹ̀ lága mo lè gbé ni ìbílẹ̀ ní kí n máa ṣe wọ́n ní ò tí parí sí àwọn ni ó sì ká parí ẹ̀ oníbà ti sọ́kọ̀ yẹn ẹ̀yìn ò sí ìjọba ìgbà tí jáṣẹ́ jẹ́ gbígbà tó kọ́ ọ́ pé wọ́n lò ní zone wọ́n lò ní community ní náà norway standing their zone problem ìjẹ́ kan parí sẹ́yìn ọ̀tí bá parí ẹ̀ wọ́n sì ti zone yẹn bá ṣe pé àgbẹ̀jọba kún fún wa ní ọjọ́ kan sí ni àmọ́ a sì fọ ìtẹ̀síwọ́ àbùkà ẹ̀yà máa gba private one ní wọ́n kàn wúlò ẹ̀gbọ́n ẹ̀sán àlòkùn lọ́wọ́ yóò sọ ọ́ dìjà yóò pé sóòrùn lọ́dọ̀ ẹ̀kọ́ lọ lónìí ìyá tí wọ́n fún ìjọba yẹn máa ń fún mi ní orí ọ̀fẹ́ so àwọn kan yẹ kò dà wà lálẹ́ nígbà tí wọ́n bẹ̀. adúpọ̀ púpọ̀ lọ́wọ́ yín fún àǹfààní tí ẹ fún wa láti jẹ́ kí ó jẹ́ pé kẹ́ ẹ bá wa dáhùn èèyàn lẹ́kọ̀ọ́ torí pé kí ni oríṣiríṣi àwọn èèyàn ló wà nínú ayé ẹlòmíì ìròrí rẹ̀ ni pé nígbà tóun ti gbìyànjú tọmọlúwàbí tí ò work àwọn kan dẹ̀ gba fast lane zoom wọ́n dẹ̀ wà wájú kí wọ́n yóò gba fast lane jàre ṣùgbọ́n nígbà tó bá gbọ́ oríṣiríṣi ìgbìyànjú ti ní pé látàrí pé ẹ̀kọ́ àkóyawọ́ látàrí pé kúndùn nǹkan jíjẹ kúndùn nǹkan mímu sọ pé jẹ́mi náà jáde jẹ́mi náà lọ pàtí jẹ́mi náà kóbìnrin jẹ́mi náà ṣe òun náà fi rárá ń bá yín ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ tó sí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá tí ẹ̀ ń gbọ́ wá ìjọmọlúwàbí ó jẹ́ nǹkan pàtàkì ìjọmọlúwàbí ó jẹ́ nǹkan tí máa ń mú ìrìn àjò ayé èèyàn kó yá kọ́kọ́ kéèyàn tètè gun òkè àgbà ní àkọsí bàbá wa ẹ bá mi dárúkọ yín fáwọn. orúkọ mi ní ẹja ọ̀nàrẹ́bù èlíjà olùsọ̀rẹ́ alájìkí. ǹjẹ́ títí ìjọ mi láti máa wá sí ojú ìwòran yín ẹ lẹ́ńbẹ̀ wọn ẹ kú kàlẹ̀. ẹ ṣé.